Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe iṣẹ́ àlàáfíà ni mo bá yín gbogbo lé ń kọ́ gist tèmi wọ́n ní kábíyèsí refuse láti ra ilé fún olórí Ronke o ní ilẹ̀ Oòduà èyí tó jẹ́ pé àwọn àti kábíyèsí jọ ń share boundary ni wọ́n ní ògiri tira wọ́n ní nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni ẹ̀yin aráalé ń gbọ́ mi lórí channel Mashola Gist TV mo kí yín káàbọ̀ sí orí ètò ti tèmi ṣé dáadáa ni mo bá yín gbogbo lé ń kọ́ ṣé àlàáfíà ni ẹ wà orúkọ mi ni Mashola mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn lé tí ẹ bá ti darapọ̀ mọ́ Mashola Gist TV ẹ subscribe o so that tá bá ti post any gist ẹ máa rí òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sórí gist tèmi bí a ṣe gbọ́ o wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n refuse láti ra ilé fún olórí Ronke ní ilẹ̀ Oòduà èyí tó jẹ́ pé àwọn àti kábíyèsí wọ́n jọ ń share boundary ní palace ni ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi tán. Wọ́n ní kábíyèsí ní àwọn ò ní ra ilé yẹn o nítorí pé ọ̀rọ̀ wà ní orí ilé yẹn ìpè so kí olórí Ronke lọ wá ilé míì tí olórí Ronke máa rà ìpè torí ọ̀rọ̀ ìtàn ọ̀la ni ọ̀rọ̀ ilé yìí máa já sí. ṣé ní olórí Ronke wọ́n ní àṣírí wọn tú síta o wọ́n ní toró ti sọ pé òun máa lọ ra ilé tó súnmọ́ palace tó jẹ́ pé fẹ́ǹsì làwọn jọ máa share pẹ̀lú palace ìpè so a lè máa ṣe gbogbo òfófó àti gbogbo àwọn nǹkan tó mọ̀ ṣe dáadáa. wọ́n ní òun á lè máa mọ gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú palace ìpè ẹgbẹ́ palace gangan ló máa múlẹ̀ tòun sí. wọ́n ní bí àṣírí ẹ̀ ṣe tú sí ọwọ́ kábíyèsí nìyẹn wọ́n ní kábíyèsí ní láyéláyé kò lè ra ilé yẹn ìpè because ọ̀rọ̀ wà ní orí ilé yẹn ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé ìtúlágbára ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí kábíyèsí tí wọ́n gbọ́ pé olórí Ronke ti rí ilé wọ́n ní ìgbà tí kábíyèsí débẹ̀ láti sanwó ní kábíyèsí rí i pé ẹgbẹ́ palace ni ilé náà wà wọ́n ní kábíyèsí ní láyéláyé kò sí èèyàn kankan tó máa gbé ẹgbẹ́ palace kò sí èèyàn kankan tó máa ra ilé close to the palace wípé àwọn ò ní ṣe wípé because ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ìtàn ló máa dì lọ́la wípé so wípé tó bá fẹ́ ra ilé kó lọ wá ilé síbi tó jìnnà sí palace ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o. wọ́n ní ẹni tó ní ilé yìí wọ́n ní wọ́n bẹ́ gan ni wọ́n ní wọ́n tún lọ fún un ní ilẹ̀ láti fi ilé ìsílẹ̀ yọ̀ǹda ẹ̀ fún olórí Ronke wọ́n ní kábíyèsí ní láyéláyé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àwọn ò ní ra ilé tó close sínú palace àwọn ti sọ fún gbogbo wọn kí wọ́n lọ ra ilé síbi tó bá jìnnà sí palace wípé kò ní ṣẹlẹ̀ wípé nǹkan táwọn sọ fún wọn ò ní kan ṣe. wọ́n ní àwọn mọ̀ pé wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ gbé olórí Ronke sí inú ilé yẹn ni so that wọ́n á lè máa control palace wọ́n láwọn ò dẹ̀ ní fi ọwọ́ sí irú nǹkan báyẹn wípé ẹni ọ̀yẹ́ olórí tó bá fẹ́ ra ilé kó lọ ra ilé síbi tó jìnnà àwọn ò fẹ́ anybody close to the palace àwọn ò fẹ́ anybody ní àyíká palace rárá wọ́n ní kábíyèsí ní pé kò ní ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn olórí especially olórí Ronke kò mọ̀jú kó máa ṣe òfófó kó máa fi imú fílẹ̀ kiri òun náà ni ó bá wọn débi pé kán lọ ra lé tó jẹ́ pé ẹ̀yìn palace ni wọ́n lọ ra lé sí kí ló dé olórí Ronke kí ló dé tí láìfù yín rí báyìí kọ́lọ́run máa ṣàánú wa o. kábíyèsí ní àwọn ò fẹ́ wàhálà fún Queen Naomi àwọn ò dẹ̀ fẹ́ wàhálà fún ara àwọn nínú palace ẹni tó bá fẹ́ ra lé kó move síwájú kó súnmọ́ ibi tó jìnnà réré wípé because ẹni yẹn ní láti gbé ìgbésí ayé tuntun àwọn ò fẹ́ wàhálà àwọn ò fẹ́ kùrùkẹrẹ nínú palace wípé gbogbo wàhálà nǹkan tó ṣe fún bí ọdún kan àtàbọ̀ wípé kì í ṣe nǹkan kékeré wípé tí ò bá ń ṣe pé àwọn strong ni ẹ mọ̀ pé ìgbà kan ni wọ́n ní kábíyèsí ní high blood pressure ara wàhálà àwọn olórí náà ló kọ̀ sẹ́ o kì í ṣe bátù kékeré ní kábíyèsí fight lórí ọ̀rọ̀ àwọn olórí yìí because wọ́n fi ọkàn wọn balẹ̀ rárá wọ́n jẹ́ kí wọ́n ní fọkànbalẹ̀ ẹni ìjà ọ̀la wàhálà ọ̀la ẹjọ́
nǹkan tó mọ̀ ṣe nínú palace nìyẹn àti competition, wọn ò mọ̀ ju yẹn lọ. Kábíyèsí ti sọ fún yín, wọ́n láwọn ò divorce yín, ṣùgbọ́n tí ò bá ti lè ra lé kó dá owó orí àwọn padà, kó dá bride pride àwọn padà fáwọn kó máa bá tiẹ̀ lọ. Ẹ̀ẹ́dẹ̀ ní choice ju kẹ́ ṣe nǹkan tí kábíyèsí fẹ́ lọ, nítorí pé ọba ba lórí ohun gbogbo ní. Nígbà tó ní kẹ́yìn olórí Ronke yìí, àǹtí wa àrù yìí tó ní kẹ́ lọ ra lé, tẹ́ wá lọ mú ilé sí ẹ̀yìn palace. Kí wá lóde tẹ́ kúkú fẹ́ kó nu palace, ẹ ṣe kúkú máa gbé nu palace. Ọlọ́run máa ṣàánú wa lọ́wọ́ olórí Ronke o. Ẹ wá lọ ra lé, ẹ wá mú boundary yẹn wá jẹ́ ẹ̀yìn ilé, ẹ̀yìn palace gangan. Ẹ ṣe kúkú ní kán gbé ilé yẹn, kán gbé sínú palace fún yín, kẹ́ máa gbé nu palace. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ ní ta ní ká mú wá fún yín. Àfi k'Ọlọ́run ṣọ́ wa pẹ̀lú olórí Ronke. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè lọ́lá yín á máa lọ o. Ọlá yìí ò ní lọ ìsàlẹ̀ láíláí ní àṣẹ Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all.